detention kí ìtinimọ́lé kó tó wáyé arrest ni yóò kọ́kọ́ ṣáájú, mímúyàn ní ọ̀kọ́ ṣáájú kí wọ́n tó ṣe kíni o, kí wọ́n tó tìyàn mọ́lé. Ẹni tí wọn ò rí mú wọn ò lè ṣe kíni, wọn ò lè tìyàn mọ́lé. Unlawful arrest ìní yóò sì bí unlawful detention. Tí wọ́n bá mú yàn lọ́nà tí ò tọ́, òun ni ó bí kí wọ́n tìyàn mọ́lé ní ọ̀nà tí kò. Àkọ́kọ́ nínú ọ̀nà tó ṣe wípé tí wọ́n bá ilé mú yàn tí wọ́n sì ti irú ẹni bẹ́ẹ̀ mọ́lé, kò rújú rárá wípé ọ̀nà tí kò bá gbá òfin mu ni wọ́n fi ti irú ẹni bẹ́ẹ̀ mọ́lé. According to section 36 of the Police Establishment Act 2020, ó sọ síbẹ̀ wípé it is unlawful to arrest a person in lieu of another person. Kí ni tí èyí túmọ̀ sí ni wípé kí wọ́n mú èèyàn kan dípò èèyàn kan. Ní tí wọ́n bá fi lè mú èèyàn kan, bóyá ẹnìkan ló dá ẹ̀ṣẹ̀, ó wọ́pọ̀ láàrin wa lóde òní. Bóyá bàbá ló dẹ́ṣẹ̀, àbí ìyá ló dẹ́ṣẹ̀, àbí ọmọ ló dẹ́ṣẹ̀, àbí àbúrò ló dẹ́ṣẹ̀, àbí kan nú àwọn mọ̀lẹ́bí iná lọ dá ẹ̀ṣẹ̀ kan. Tí wọ́n bá wá dé ilé wọn ṣẹ̀dẹ̀mọ̀ ẹni tó dá ẹ̀ṣẹ̀ òun ó ti ṣe kíni o, yóò ti sá lọ. Wọ́n wá dé ilé wọn. Ìgbà tí wọ́n dé ilé wọn, wọn ò bá ẹni ọ̀ṣẹ̀, ìyá rẹ̀ ni wọ́n bá kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ìyá lọ́wọ́, wọn kò sí lẹ́sẹ̀ ni wọ́n bá ti ìyá bọnú ọkọ̀ àgọ́ ọlọ́pàá yá. Ẹni tí wọ́n bá fi lè mú nírú ọ̀nà báyìí tí wọ́n sì tì mọ́lé, ọ̀nà tí kò bá òfin mu ni o, kò bá òfin mu rárá. Arresting a person in lieu of another person, according to section 36 of the Police Establishment Act 2020, kò bá òfin. Wọ́n á tún máa pè ní arrest by proxy. Arrest by proxy kò tọ́ rárá lábẹ́ òfin láti mú èèyàn kan dípò ẹlòmíì. Ẹni tó bá ṣẹ̀ òun ni kẹ́ ẹ mú. Ìka tó bá ṣẹ̀ ní kíni, òun ló bá ń gé. Ìka tó